mẹ́rẹ̀ẹ̀rin ibi tí ẹ ti láǹfààní láti máa wo tẹlifíṣàn Yorùbá Tòótọ́ la tó ti ń kí ń káàbọ̀ lọ́sẹ̀ yìí sí abala yín, abala wa, abala Ọlọ́run, abala tí a gbé kalẹ̀ lórí ìkànnì yìí láti máa fi rán gbogbo ọmọ káàárọ̀ oòjíire létí níbo ni orísun òwe Yorùbá ti wá. Yorùbá jẹ́ ẹ̀yà tí ó ní àṣà tó jinlẹ̀ àti èdè. Àwọn òwe tí àwọn bàbá wa fi máa ń kìlọ̀ ìwà, tí wọ́n fi máa ń báni wí, tí wọ́n fi máa ń gbani nímọ̀ràn, tàbí tí wọ́n fi ń pè wá sí àkíyèsí kọ́wọ́ bọ́. Ó ní ibì kan tí wọ́n ti fàyọ. Ìdí tá a fi wá gbé àwọn abala ìkalẹ̀ ni pé tí wọ́n bá pa òwe fọ́mọ ọ̀pọ̀lọpọ̀ òde òní, ẹni tí ò bá mọ ìtàn tó rọ̀ mọ́ òwe, ó ṣeé ṣe kí ìtumọ̀ tí àgbà ń bá a sọ kó má yé. Ṣé ẹ gbàgbé pé Yorùbá ní lówe lówe làálùlù àgídìgbò, ọlọ́gbọ́n ní ijó. Èdè tó wà nínú òwe jẹ́ èdè tó dùn tó jinlẹ̀, tó jẹ́ pé ó máa ń sọ̀rọ̀ ní ọ̀nà àrà. Ẹni tí ò bá ti wá mọ ìtumọ̀ rẹ̀ kò ní yé. A kàn rò wípé wọ́n kàn ń ṣàwàdà lásán ni. Lọ́sẹ̀ yìí òwe ńlá kan tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ síran Yorùbá, bí wọ́n ṣe ṣe Yorùbá báṣubàṣu lọ́jọ́ kìíní àná. Bá ìwà náà ládẹ̀tì ẹ̀ tí wọ́n á ṣe ra wa báṣubàṣu, Olódùmarè lọ́mọ̀. Bóyá àwa la sì fífẹ́ ró ni òun la mú wá. Ìtàn tó ṣẹlẹ̀ lójú ayé ó bí òwe ńlá kan. Kí ni òwe ọ̀hún? Wọ́n ń pa òwe ọ̀hún báyìí pé èké dáyé àásà dápòmù. Èké dáyé àásà dápòmù. Nígbà tó làjú dé, wọ́n tún òwe yẹn rọ. Wọ́n sọ di èké dáyé àásà di àpòmù. Àásà di àpòmù. Ìtàn wo ló rọ̀ mọ́wé yìí? Èèwo lójúlówó ìtàn? Èèwo làgbélẹ̀rọ ìtàn? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, mò ń padà bọ̀. Tí mo bá tẹ́ òkè lọ́nà dé, àá wà wọnú ìtàn. Ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà síbi gbogbo tẹ́ ẹ ti ń gbé wa. Èké dáyé àásà dápòmù. Ẹ̀yin ọmọ Yorùbá, mẹ́wàá ti ṣẹlẹ̀ sí ìran Yorùbá tipẹ́. Kí ni jẹ́ àásà? Ẹ̀yin àgbà, mojúbà gbogbo yín, kẹ́mi ọlá ogun, kọ́lọ́ ń jẹ́ kí a rí àgbà pẹ́. Àásà ni ewé kan tí ìran Yorùbá máa ń gbìn, tí ó jẹ́ pé tí ó bá ti gbẹ wọ́n á lọ̀, wọ́n máa ń fà á símú, òní wọ́n máa ń mu. Kò sí sìgá nígbà wáṣẹ̀, àásà ni ìran bàbá wa mu. Tí ẹ bá rí bí àwọn àgbàlagbà ti mú àásà tán bá mú àásà lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n á ṣìn gbogbo tí ọ̀dà ọlọ́pọlọ wọn á jáde. Àásà, ohun tí wọ́n ń pè láásà nìyẹn. Ó dàbí sìgá tàbí nǹkan míì tá a fẹ́ dárúkọ lórí ètò táwọn ọmọ ṣe ń fà á mú, ṣùgbọ́n yẹn ń dorí wọn rú ni. Àásà ò rí bẹ́ẹ̀. Àwọn àgbà ló láásà nígbà ìwáṣẹ̀. Ewé kan ni tí àwọn babaláwa máa ń gbìn. Kí wá ló ṣẹlẹ̀? Kí ló bí ìtàn èké dáyé àásà dápòmù? Ń bọ́ lápòmù? Ẹ̀yin ọmọ Ọ̀ṣúndà, ìlú kan wà tí ń jẹ́ Apòmù. Apòmù bẹ́ẹ̀ gan-an nìtàn yìí ti ṣẹlẹ̀. Apòmù tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àsìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà òun nìtàn ti ṣẹlẹ̀. Nígbà ìwáṣẹ̀, ọjà kan ń bẹ lápòmù. Ọjà tó lágbára ni o. Ọjà tí ìran Yorùbá ò lè gbàgbé láíláí ni. Lọ́jà tó wà lápòmù, wọ́n yìí ta rú ń bẹ̀ ń gbà wáṣẹ̀. Wọ́n yìí ta, wọ́n yìí ta èrè oko, wọ́n kì í ta su. Kí náà ń tà ń bẹ̀? Èèyàn. Èèyàn ni wọ́n ń tà ń bẹ̀. Ẹrú ni wọ́n ń tà. Ṣé ẹ mọ̀ pé èèyàn náà lásọdẹrú? Bóò ni wọ́n ṣe ń tà? Àwọn òyìnbó náà mọ̀ wá. Ìtàn ń bọ̀ lọ́jọ́ iwájú tí wọ́n sọ bí àwọn òyìnbó àti àwọn ẹ̀yà míì bíi Fúlàní ṣe wọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ sì ń bọ̀ lọ́jọ́ iwájú, ṣùgbọ́n ẹjẹ́ á máa bá abala òwe ìlọ́ná. Bí àgbà àwọn òyìnbó dé, àwọn jagunjagun wa àgbẹ̀ ni wọ́n. Bí wọ́n ṣe ń jagun ni wọ́n lóko. Nígbà wáṣẹ̀ tẹ́ ẹ bá gbọ́ wípé lágbájá lówó, ẹ má wà lọkọ̀ ìṣó ní bàràǹdà. Tó bá jẹ́ ọmọ Yorùbá, ọmọlúàbí, ọmọ tó ní ìwà ọmọlúàbí, oko rẹ̀ á lọ rẹ́rẹ́rẹ́ ni. Ìdí iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa la ti ń lówó. Kódà àwọn jagunjagun gan wọn lóko tí wọ́n ń dá. Kí ló wá ṣẹlẹ̀?
nígbà táwọn òyìnbó dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ra ẹrú, ohun kan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí kí n sọ pé àwọn nǹkan kan làwọn òyìnbó kó dé tí wọ́n fi ṣe wàyówàyó fún ìran àwọn bàbá wa. Lákọ̀ọ́kọ́, ṣe ẹ mọ̀ pé owó wa dáa ju owó òyìnbó lọ. Kò sẹ́nìkan nílẹ̀ yìí káàárọ̀ oòjíire tí ń lọ ìlú òyìnbó, àwọn ni wọ́n tó máa ń wá. Tó bá yá màá sí aṣọ lójú ẹni tó kọ́kọ́ ṣiṣẹ́ ẹnàbì òwò aṣẹ́wó nílẹ̀ Yorùbá, òyìnbó ni. Màá mórúkọ ẹ̀ wá torí owó ìran Yorùbá ó jẹ́ owó tó ṣe pàtàkì tó níye lórí. Fún ìdí èyí, àwọn ìran baba ńlá wa ò nílò owó òyìnbó bí tayé òde òní. Ṣùgbọ́n kí làwọn òyìnbó ní? Àwọn jagunjagun wa náà máa ń ṣòwò ẹrú. Wọ́n máa ń kó oríṣiríṣi nǹkan fún wọn, pàápàá ìbọn. Torí nígbà wáṣẹ̀ táwọn jagunjagun wa bá ń lo ojú ogun, ìbọn sakabùlà ni pàù. Ṣùgbọ́n àwọn òyìnbó ní ìbọn tí ó dáa ju ìbọn wa lọ àti àwọn nǹkan ìṣẹ̀ṣọ́ àti ọtí òyìnbó. Nígbà wáṣẹ̀ ṣẹ̀kẹ̀tẹ̀ là ń mu, ṣẹ̀kẹ̀tẹ̀ ẹmu. Ṣùgbọ́n nígbà òyìnbó ń bọ̀, wọ́n gbé ọtí wọn bí ọtí gidi àtàwọn sìgá oríṣiríṣi ńlá fi ń ṣe pàṣípààrọ̀. Táwọn òyìnbó bá dé, tán bá ti kó fáwọn jagunjagun àtàwọn tán ń ṣòwò ẹrú nígbà náà, wọ́n á kó àwọn ọmọ wa lọ, wọ́n á lọ dà wọ́n sóko òrèké, wọ́n á fi kọ́kọ́rọ́ tì wọ́n pa lẹ́nu. Ọjà tán ti wá ń ra ẹrú, Apomu ló wà. Nígbà wáṣẹ̀ kò sí tí wọ́n ń tà ń bẹ̀ ju ẹrú lọ. Báwọn jagunjagun bá ti lọ tá a ti ṣígun síra wa nílẹ̀ Yorùbá tàbí ṣígun sẹ́lòmíì, tí wọ́n bá ti kó ẹrú, tẹ́rú wọn bá ti pọ̀, tán ti ní nǹkan lò nínú oko, tó bá yá wọn á nílò owó àti nǹkan ìjà ogun, wọ́n á tà fáwọn òyìnbó, wọ́n á fi gbà. Bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ nígbà wáṣẹ̀ nìyí. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè, àwọn kan dé wọ́n lówó ẹrú yóò dáa, nǹkan burúkú ni, wọ́n fagilówó ẹrú. Ìgbọ́n fagilówó ẹrú, ọjà Apomu tí mò ń sọ yìí, orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá máa ń ná. Orígun mẹ́rẹ̀ẹ̀rin, kódà ní gbogbo Dahomey, Benin, wọ́n máa ń wá sọ́jà Apomu yìí. Àwọn Apomu wá pera wọn pé ẹ ní sùúrù o, ṣé ọjà yìí ó wà á parun ni? Kò gbọ́dọ̀ parun, a gbọ́dọ̀ máa ná, kí làwa máa fà ń bẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí kó nǹkan èrè oko wá bẹ̀ náà wá máa ń ta. Àwọn àgbàlagbà inú wọn wá dúró ní àdúpẹ́ ẹ̀gbọ́n wọjà tá a ti ń ta àyàn tá a ti ń ṣòwò ẹrú lódìbí tá a ti ń rí àṣà ara yìí o, torí àṣà ṣe pàtàkì sáwọn àgbà. Náà fi wá sọ wípé èké dáyé, àṣà ti di Apomu. Nígbà tí òwò ẹrú kásẹ̀ nílẹ̀, tí wọ́n fagilé, tí ọjà Apomu tí wọ́n ti ń ta ẹrú dibi tí wọ́n ti ń ta oríṣiríṣi nǹkan, pàápàá àṣà tó jẹ́ ìkan pàtàkì lọ́rọ̀ ajé wa, ibẹ̀ làwọn bàbá wa ti fa òwe yẹn yọ. Ṣùgbọ́n nígbà tó làjú dé, àwọn kan wá yí òwe náà padà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tán fi yí padà náà mọ̀ ọ̀rọ̀ ọpọlọmọ wa ń bẹ. Ẹ jẹ́ kí n nà ń bẹ fún wa. Ṣùgbọ́n ojúlówó òtàn ni mo ti sọ fún wa yẹn. Ìkejì, àwọn náà wá ń sọ pé èké dáyé, àṣà di Apomu. Àwọn yẹn fi ń òwe yẹn ń sọ wípé nǹkan ti dorí kodò àti ń ṣe nǹkan lódìlódì nílẹ̀ Yorùbá nígbà ìwáṣẹ̀. Mo ti sọ fún wa, wọn kì í àṣà yìí ṣe ń tán Apomu, kì í ṣe tí wọ́n yìí pò ó. Wọ́n á fi àṣà ni. Bọ́n bá dẹ̀ méwé tábà tán bá fi ara fi sẹ́nu. Ṣùgbọ́n àwọn tán wá sí òwe yẹn, wọ́n wá wò pé nígbà tí nǹkan ti dojú rú, àwọn kan ti wá ń po àṣà mu. Kò ṣeé ṣe kí èèyàn ó po àṣà mu bí ìgbà pé èèyàn ń mú kọ́ yan gan, wọ́n á fin ni. Àwọn tí wọ́n wá mójúlówó ìtàn, tí wọ́n ọ̀dẹ̀ mọ́ ń tó bí, àwọn náà wá wò pé rárá kò lè jẹ́ àṣà d'Apomu, kí ló ka Apomu, torí wọn ò mójúlówó ìtàn pé ọjà kan ń bẹ l'Apomu nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti ń ta èèyàn bí wọ́n ti ń ta ẹrú fáwọn òyìnbó. Ńgbà tán fagilówó ẹrú, òun ni ó di pé wọ́n ń ta àṣà tó jí ọ̀kan lára ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ń bẹ. Àwọn náà wá tún òwe yẹn pé èké dáyé, àṣà di ohun à ń pò ó mu. Bówó yẹn ṣe jẹ́nu. Òwe tí ń rán gbogbo Yorùbá létí ìyà tí a ti là kọjá lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ni. Kí Ọlọ́run aláàánú kó dákun, kó tú Yorùbá lẹ̀ pátápátá, kó gbà wá lọ́wọ́ oko ẹrú pátápátá, eléyìí tá a jura wa sí àtẹléyìí tá a jù wá sí. Ṣùgbọ́n èké dáyé, àṣà d'Apomu, ibi òwe ti yọ rèé o.
ẹ jẹ́ kí n tó máa dá dúró báyìí lọ́sẹ̀ yìí àkókò tó pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run aláwùrábí lọ́yẹ̀ wá fẹ́ béèrè kankan tàfẹ́ fẹ́ pè wá ṣàkíyèsí nílé iṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tó ń jáde ní gbogbo ọjọ́ ajé Monday nọ́mbà tẹ́ pèrè o 08052009427 08052009427 nọ́mbà tẹ́ pè nìyẹn bí ẹ bá dẹ̀ ní nǹkan kan tí ẹ fẹ́ bá wa sọ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí nọ́mbà yìí tàbí kẹ́ ẹ lo ẹ̀rọ ayélujára àgbàlódé tán ń pè ní email ẹ kàn ní yorubatootọ@gmail.com yorubatootọ@gmail.com títí ọjọ́ mẹ́jọ tí a ó tún pàdé mo rán wa létí lẹ́ẹ̀kan sí ìwé ìròyìn Yorùbá Tòótọ́ ń jáde ní gbogbo ọjọ́ ajé Monday sórí igbá káàkiri ní gbogbo Nàìjíríà ẹ máa bò wìtìwìtì òní agbẹnusọ ìran káàárọ̀ jíire bẹ́ẹ̀ bá dẹ̀ ní ìpolówó ọjà tàbí ẹni tẹ́ fẹ́ bí wá ẹ pè wá a ó dáhùn ilẹ̀ Yorùbá ò ní dì mẹ́rí kò ní di tí wọ́n ń pò mọ́ yẹ̀pẹ̀ láṣẹ Olódùmarè orí Olódùmarè ṣe wá orí náà la ó máa jẹ títí ọjọ́ mẹ́jọ o ìpàdé wa wò bí ọjọ́rọ̀.